tòró jẹ́ ìwà o ṣe gbọ́ nítorí owó yẹ dẹ fún mi ìgbípẹ́lí òun lè jẹ́ ẹ̀mú jáde o dáhùn kan tí kò dẹ́mu ẹ̀ dáhùn ní kíákíá ẹ gbọ́ kí ẹ̀ dẹ̀ má gbàgbé ṣéńjì ìbò. ẹ jọ ọ̀gá wọn ṣe ẹ lè fún wa ní èmi ká kéwì àti ẹ̀bí bí a kẹ́yẹ sí. kí n má lọ. no mi ì. ẹ ó yẹ dáhùn. iṣẹ́ lọ fẹ́ jẹ. báwo ni iṣẹ́? báwo dẹ̀ ni bọ́ọ̀dì tiẹ̀ náà? èmi náà ń kó. ṣé wọn lẹ? mo ń kó. ṣé ìwọ ṣàwà òkè sọ? mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo wàhálà mi lórí ẹ̀ àti akitiyan mi lórí ẹ̀ ọ̀jà sófin ṣé bí ìwọ náà rè mo dúpẹ́ lọ́dọ̀ lọ. wàhálà ẹ lórí bíi ti báwo? Dàpọ̀ mi ò ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ẹ ṣùgbọ́n mo fún pé opportunity lè láti sọ fún ẹ nígbà tó di pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ tí gbogbo ẹ̀ dojú tàdé káàkiri tó sọ fún wa pé ò lè rí ṣe ó láwọn ìgbésẹ̀ tí mo gbé. mo rí ọ̀nà kan tá a lè ṣe ọgbọ́n ṣùgbọ́n àsìkí tiẹ̀ ìyún ìràwọ̀ tiẹ̀ ọgbọ́n láàpapọ̀ mọ́ràwọ̀ tiẹ̀ tí ó fi dòun o. Péjú so ìwọ ni ìkòkò ọbẹ̀ mi tí ó ń sè fún mi jẹ látijọ́ yìí. But why? Kí ló dé? ó gbọ́dọ̀ ṣe fún ẹ torí ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kó mọ̀ dájú lénìí ni pé èmi kọ́ ni mo pa Akin o mi ò lọ́wọ́ nínú ikú Akin rárá o and again ṣé o mọ̀ pé wọ́n ti condemn mi nísìn mi ò lè wálé mọ́ o mọ̀ pé màmá mi nìkan ni mo ní jọ torí Ọlọ́run bá mi tọ́jú màámi o má yẹ kí ìyà jẹ wọ́n o ọmọ kí mi nìkan lọ́mọ wọn ìgbà tí mi ò dẹ̀ sí tòsí wọn mọ́ sí kò sẹ́ni wá mi tọ́jú wọn jọ bá mi tọ́jú wọn. Ṣé mo lè ṣe gbogbo ilé fún mi? ọ̀gá ó ti tó ó ti tó ó ti tó ó ti tó tìbí dà. ẹjọ́ sórí Ọlọ́run ẹjọ́ ẹjẹ́ bá sọ̀rọ̀ dákú. mo dẹ̀ rí flashing ẹ lórí aago mi ẹsẹ̀kẹsẹ̀ náà dẹ̀ ni mo dẹ̀ pè ẹ́ padà àfìgbà tí fóònù dẹ̀ sọ pé not available not available mo ní ra pé tẹlifóònù nọ́mbà kan fi flash mi ń sìn ọlọ́wọ́n máa ní jẹ́ kí rọ́bà táwọn ní GSM ìjẹ́ o. irú òkú nígbà tí wọ́n jẹ́ iná kú lórí sẹ́ẹ̀tì mi ni bí mo ṣe flash yín tán bẹ́ẹ̀ níná kú. àbájọ èwo la gbọ́. nípa ọ̀rọ̀ ẹni ìtàn ìyàwó Dàpọ̀ ni mo wá fún un. kí ló ṣe. Chief ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé ẹni ìtàn ní wárápá. Yes sir. wárápá. ṣé èèyàn máa ń fi wé ẹ̀ parọ́ ni. kódà gan ibi ó ti ṣẹlẹ̀ ojú gbà mí tì mi ì lè sọ yí pé mo mọ̀ rí. ọ̀rọ̀ tó dẹ̀ sọ ẹ̀dá ẹ lójú. mo wá jọ ọmọ kékeré ni ẹ̀gbọ́n mi èso ọmọ kékeré àgbékọ́rùn oko ìṣẹ́jú mi báyìí ló ṣe. àmọ́ràn lọ. kókó nǹkan tí mo torí ẹ̀ wá nìyẹn o àbí ẹ fẹ́ gbé ọmọ ń wárápá wọnú ẹbí wa. ọlọ́run má jẹ́ àrí nǹkan tí ò ṣe dáadáa wárápá kẹ̀ ńbo la fẹ́ gbé wọ̀. torí náà kẹ́ yá pé Dàpọ̀ kẹ́ ẹ sọ fún un tó jáwó rápọ̀ tí ó yẹ o. Àbíkẹ́. Yes sir. ṣé o mọ̀ wípé àgbàlagbà lèmi Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní tá a bá dẹjú lẹ̀ báyìí àárímú. bẹ́ẹ̀ ni sà.
èmi á wá ṣe àwọn investigation kan lọ́nà kìíní lọ́nà kejì ó bá ṣe rí. kẹ́ ẹ lè ṣàtúnṣe ní ewa o. ìdí àjọ tètè ń bẹ̀rẹ̀ oṣù mẹ́kún mò ń dá wọn kan dúró ṣùgbọ́n jọ. ẹ. oúnjẹ ti rẹ̀dì. ṣe gan. ọ̀lẹ́ mọ kó tó ti ń pa ẹ̀gbọ́n. Seriously. Wow. Come on. Ẹni ìtàn. tá a bá sọ fún ẹ pé n tá a fojú rírì tó o dẹ̀ kọtí ikún tó o sọ pé ò ní gbọ́ sí wa lẹ́nu ṣé wọn pé tí wàhálà ẹ̀ bá bẹ̀rẹ̀ lọ́la kò ní jẹ́wọ́ nìkan torí pé n tó bá kàn ẹ́ ó kàn wá òun la ṣe pé ẹ tá a sọ eléyìí fún ẹ o. ẹ̀gbọ́n mi ṣé nǹkan tí ẹ̀ ń sọ ni pé ẹni ìtàn tó jẹ́ ìyàwó mi oníwàrápá ni. kì í ṣe pé a ló ṣe ó wà lára ẹ ni wárápá wà lára ẹni tàn. à ń fi sábẹ́ aránṣọ ó dàbẹ̀ pé tí ò fẹ́ là sí wárápá wà lára ẹni tàn àdé lè gbà kó fẹ́. òótọ́ ni ẹ̀gbọ́n mi sọ wípé ẹni ìtàn ni wárápá. ẹni ìtàn kí ni nǹkan náà tí ṣẹlẹ̀ sí ẹ tí ó jẹ́ kó lè sùn tó ní o láti rí mi. ẹ sà ọ̀rọ̀ tí mo wá yín fún kò kí n ṣọ̀rọ̀ tá a kàn lè sọ ní anyhow place jẹ́ kí n sọ pé bí a ká wá sunday bàìsàn wàhálà wà o. ẹ wo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n kàn rí pé mo ṣubú lójijì mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ̀ nǹkan white lẹ́nu. nǹkan funfun tí ò ń pọ̀ lẹ́nu yìí ṣé ó dàbí foam. bẹ́ẹ̀ni foam bíi foam náà ló máa ń yọ sá. foam funfun. bẹ́ẹ̀ni sá. wárápá nìyẹn. ó kú mi ẹjọ́ ẹgbà mi. ẹ̀gbọ́n náà èmi ò rò pé anybody ní family wa ó nírú àrùn báyìí lára ṣùgbọ́n ló wà hereditary so kò yé mi rárá. mo kúkú séèyàn kankan tó nírú ẹ̀ rí bí tèmi ṣe wá jẹ́ ní òye mi ó sùn mí. ṣùgbọ́n ó dá mi lójú pé ohun tójú ẹ̀dá ọ̀tún ojú ọlọ́run tó èèyàn ló máa wá ń jẹ. ká ní mo ṣe ẹ kí ni mo ṣe ẹ wo the last time tí kinní ìṣe mi ojú ọkọ mi ló ti ṣe mí ó tún ti ṣe mí lójú àwọn èèyàn ó ti ṣe mí lójú àwọn ẹbí ẹ kí ni mo fẹ́ ṣe. ó ṣẹlẹ̀ lójú ọkọ ẹ. bẹ́ẹ̀ni. ìyẹn wá tún léwu. ẹni tán má mi kàn máa bẹ rìn sí máa lọ rí èèyàn.